Lọ́sọ. Ìyá mi. Ọ̀nà àgbọ̀nà. Kí ni igi? Ìdí àdánná máa ń gbé. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́, ẹ gbà. Ẹ fi wá nǹkan jẹ. Tẹ̀rọ owó tí mo fún yìí. Mọ̀mọ́. Ó jẹ́ kó lọ kàkà. Ní ìtumọ̀ pọ̀ jù. Ló ń ṣèkà lágọ̀ọ́ ọ̀gá ni. Ẹnìkan kọrin kan ní àgọ́ ọ̀gá òye kà orí ọlágọ́ ọ̀gá. Mo ò ṣèkà ní àgọ́ ìkà. Èèyàn tó ń jẹ́ ìkà yẹn, àpèjá orúkọ ẹni Ìkámọ̀gún Aláàjà òun ló kọ́kọ́ tẹ ilẹ̀ ibi ìdó. Yorùbá Gidi TV. Bá a ṣe ń kọjá lọ káàkiri, a pàdé màmá kan lójú ọ̀nà. Ìyá àgbàlagbà yìí dorí kodò. Kí ló lè máa ba ìyá yìí lọ́kàn jẹ́? Àti pé ibi tí ìyá yìí jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kì í ṣe ibi tó yẹ kó wà. Kí ló yẹ ká ṣe? A dúró. Bá a ṣe páàkì, ìgbésẹ̀ tá a fẹ́ gbé ni pé ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ màmá yìí. Màmá, kí ló ṣẹlẹ̀ tí a fi jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà? Màmá ní ara ń ro àwọn, ọ̀pá ẹ̀yìn ń dún òun, ibi òjò ń gbádùn, tọ̀hún òjò ń gbádùn. Kí ló fà á? Ibi tí màmá yẹn ti ń fẹsẹ̀ rìn bọ́ jìnnà. Ibi tó sì ń lọ, ibẹ̀ náà tún jìn. Ìrìn tẹ́rìn yẹn ló fà á bí? A ní láti tọwọ́ bá pò lọ́wọ́ ìrànwọ́ díẹ̀. Ṣé kí n bá yín dá ọkọ̀ dúró ní ìsìn? Ẹ jẹ́ ká bá yín dá taxi dúró. Ẹ jẹ́ ká bá yín dọ́kọ̀ dúró. Bẹ́ẹ̀ àwa náà la máa mú yín bọ́lẹ̀ bẹ́ẹ̀. Abẹ́ máa ń gọ̀kadà. Ọ̀kadà wẹ̀. Ó yẹ dìde. Ọkọ̀ tẹ́kisí la máa dá dúró. Ṣé ẹ bí ìfẹ́ kẹfẹsẹ̀ rìn lọ́mọ ni? Ẹ kí ìfowó yín dáadáa màmá o. Ọkọ̀ ti dúró. Ọkọ̀ ti dúró. Ẹ máa rí, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Àwa fúnra yín la máa. Ẹ máa bọ̀ wọ́n. Ẹ máa. Ṣé ìtò lè gba bíi ni? Ẹ kábí oní taxi yẹn. Ẹ kọ́ reverse, ẹ kọ́ bẹ̀ ọ̀ kábẹ̀ wọ̀n. Àkóyún 200 naira kẹta ọjà wọn sí iwájú mọ́ṣáláṣí tó wà lọ́sọ̀ọ́. Ẹ ṣe àkóyún 200. Ẹ bá wa jókòó síwájú. Ẹ máa fún wọn lówó. Ok, ẹ jẹ́ fún wọn kí ẹ gbà. Ẹ bá já wọn sí. Ẹ má ọ̀rẹ́, ẹ má fún wọn lówó. Ẹ gbé gbábà yìí. Ibi kankan ni nítorí pé àti bọ́lẹ̀ ló bíríjì wọ́n ṣe láṣẹ ní fún ọ̀gá yẹn. Yóò ní ká àbíyá ó ń gbọ́mọdé. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́. Ẹ mọ̀ ṣe yọnu. A máa béèrè. Ìyẹn wá ṣì wá ní iyè wípé a fi ká lọ sí àwọn agboolé níbi tí àwọn ìyá àtàwọn arúgbó wọ̀nyí wà tí wọ́n sì nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n tí wọn ò mọ ibi tí wọn ó dojú kọ. Ẹlòmíì ṣeéṣe kó má mọ ohun tí ó jẹ lálẹ́ yìí o. Ìyẹn ló mú wa gbégbésẹ̀ rìn tá a fi sún sọ́wọ́ iwájú. Lóòótọ́ ilẹ̀ tí ń ṣú, ọwọ́ ọ̀rọ̀lẹ́ la wà. Aago 7 ti ń pinnu àti lù. Ayé àtẹkọ̀ létí, a lọ sí agbègbè tá a mọ̀ wípé àwọn èèyàn ti nílò ìrànlọ́wọ́ ní tààràtà. Ẹ máa bá wa ká lọ láti rí àwọn nǹkan tí a ó bá pàdé nínú ìrìn àjò. Ẹ ṣé o, Yorùbá Gidi TV nìkan ní tẹ̀ ń wò. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlẹ́yinjú àánú tí wọ́n ń fi owó wọn ṣe ìrànlọ́wọ́ fún wa. Ẹ ṣé púpọ̀. Yorùbá Gidi TV. Bó lára wọn mọ́, tára ń ṣe yémúyémú. Ẹ pẹ̀lẹ́, ṣé ń sùn dáadáa? Ẹ sì ń jẹun dáadáa? Ẹ pẹ̀lẹ́. Má?
owó jẹ́ kí n fún yín ní nǹkan. Àmín. 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 Kí lẹ sọ màmá? Ok. mo ti wá sádùúgbò ti bẹ̀rẹ̀ mi tí n bá wá máa ń wá tí máa wá ṣe bọ̀ bí gbogbo ìlú náà ṣe sórí ni ẹ̀rẹ̀ láwọn tó ń wá ní ìsìn náà. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́, ẹ gbà. Ẹ fi wá nǹkan jẹ. Tẹ̀rù owó tí mo fún yìí. Mọ̀mọ́. Ó jẹ́ kó lọ kàkà. Ilé ìtura pọ̀ jù. Wọ́n ń lò lọ́dẹ̀ ọ̀kan. Kò pọ̀ jù màmá. Àwọn ọmọ yín ńkọ́? Wọ́n wà dáadáa, wọ́n wà ní ìrìn àjò. ẹ ti fi kánlẹ̀ síbí o. Ẹ tọ́jú owó yín dáadáa o. Wọ́n wà ní ìrìn àjò àbí? Èdè wo nù? Èdè ìlú wo nù? Kílẹ̀ ń wò. ó ti gbé àwọn ṣé o ti yé nǹkan tó ń sọ wọn ò fẹ́ là Ìtúkà tó lọ. Torúkú jáde. lọ́ máa ṣeré. Máa ń ṣeré ẹ lọ. Bàbá yìí, èèyàn rẹ̀ ni. Ẹ rọra sà. Ẹ kú tọ́jú màmá. Ẹ bẹ̀rẹ̀ sà. Àwọn ló ń tọ́jú yín. Àwọn ló ń tọ́jú yín àbí? Èèyàn ni wọ́n. wọn ò gbọ́ nǹkan tẹ́ ń sọ Mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ sọ dáadáa o. Àwọn tẹ́ gbọ́. èmi àwọn ò gbọ́ dáadáa. Ẹ ti gbọ́. Ṣáàgùn tó. ṣé bọ́n ṣe fún yìí ṣé àwọn ọmọ àgbà Sáwọn kan máa gbà lọ́wọ́ yín ni àbí? bí wọn ò bá wọlé ẹ má wọlé ẹ má ṣe tí. Gbogbo àwọn ọmọ tí ń lẹ̀. Èèyàn gbàdí àgbà. Àmín. Ẹ ṣe mà. Ẹ pẹ̀lẹ́ mà. Ọlọ́run á nífẹ̀ẹ́ ni. Àmín mà. ẹ wọlé o ó kù díẹ̀ ká kú. ẹ ràn mọ́. Yes. Àlàáfíà o. Yes. ẹ ràn. Ma, mama. Yes, ma. Yes, ma. ẹ má bínú pẹ̀lú ọdún tó ṣe wá sí àdúgbò. Bóò ni màmá ṣe ń jẹun dáadáa, ṣe ń sùn dáadáa? Ara ń ṣe yémúyémú. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́. Àgbáyé àdálẹ́. Yes, ma. Yes. Bá a ṣe ń ṣe òpin ọ̀sẹ̀ yìí, làwọn kan tí wọ́n máa ń ṣàánú mi, tí wọ́n náwó àánú sí mi. So láti lè náwó àánú sí ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa, nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ó yẹ ká máa gbé yín gẹ̀gẹ̀gẹ̀, ká máa pọ́n yín lé níbi tí agbára wa bá mọ àbí ká sì mọ̀ ṣe. So ìdí nìyẹn tí mo ṣe wá ń lọ lọ ìgbọ̀dá ìwà àwọn láwọn mọ̀mọ́ kan mọ̀mọ́ dáadáa sì ni wọ́n torí àwọn àgbà dáadáa làwọn wá wọ́n ṣe wá mú àwa báyìí. So ní àsìkò àwẹ̀ yìí ó lè kéré bó bá ti bí ó ti mọ̀ ní ó mọ̀ bó jẹ́ èso ni ó gbìn látọkàn láti fi jẹ ní o, bó jẹ́ mílíìkì ní o, bó jẹ́ tíì ní o. So ẹ bá wa fọwọ́ bà á bẹ́ẹ̀. Yìí ni ọgbà àlejò.
Ẹ̀yin ọ̀rẹ́ mi. Ó dàbọ̀ ṣé irúgbó tẹ irúgbó ṣe fẹ́ fi irúgbó ètì màmá. Ṣé màmá lè rántí ọdún wọn? Àgbà ti dé ẹ̀pẹ̀lẹ́ màmá. Ìtọ́jú ló jẹ́ kí wọ́n rí pépépé báyìí. Òkè yẹn mọ́. Ó dà bẹ́ẹ̀. Ẹ pẹ́ fún wa màmá. Ẹ máa sùn dáadáa, máa jẹun dáadáa. Akàn tí ẹ ń wo àwọn àgbàlagbà, àwọn arúgbó wa láyìíká yìí, láti pé kádòdò tí ń náà. Wọ́n á sì máa ṣàbẹ̀wò lẹ́kọ̀ọ̀kan. Àmín. Àmín. Ó lè kéré ṣùgbọ́n ìwọ̀nba díẹ̀ bó jẹ́ mílíìkì. Bó jẹ́ mílíìkì ni màmá. Bó jẹ́ mílíìkì ni ẹ bá wa fi rà á. Àmín. Ẹ ṣe máa pèlè máa ẹ kú tọ́jú màmá. Yes. Àwọn àtàjọ ní ìlú àwọn òkúgbó àmà Lọ́sọ̀. Kí ni igi? Ìdí àdán máa ń pè é. Ìdí àdán. Kò sí. Àdán àbí ọdán? Àdán ṣẹ́rí igi gangan àwọn àdán náà máa ń bà síbẹ̀. Ok. Sílẹ̀ wa máa tún sùn àdán ló máa kún ilé. Àwọn wíńdò ilé Náà ẹ̀wọ̀n pé àwọn wíńdò yìí ló ń ṣe mí ní bákan. Upstairs ló wà wájú ilé ìtẹ̀lẹ̀ kó tó di pé ó sùn wo èyí tó ṣẹ́kù kan ṣe yẹ́ ìpìlẹ̀ sẹ́yìn tó yẹ backyard ni.
Yes, ma. Baba. Yes, sir. Sir. Báwo lára bàbá? Ṣé ń sùn dáadáa? Ẹ ń jẹun dáadáa? Ara ń ṣe yémúyémú? Ṣé kò sí ìṣòro? Àwọn bọ́dà mi àti sísà mi kọ́ wọ́n wà dáadáa. Ẹ ń gbàwẹ̀? Ẹ yóò gbàwẹ̀. Okun ò gbé mọ́. Papas. À ń lọ káàkiri. Kúnlé Fásùgbà lórúkọ mi. So àwọn èèyàn kan wà tí wọ́n nífẹ̀ẹ́ ìgbé tí wọ́n máa ń nawọ́ sí. Ẹ ṣé o. Àwa ń lọ káàkiri láti wo àwọn bàbá wa tí wọ́n ti dàgbà àtàwọn ìyá wa tí wọ́n ti dàgbà ká lè nawọ́ sí. Nípa wíwo ipò wo ni wọ́n wà, ṣé wọ́n wà dáadáa àbí wọ́n nílò ìrànlọ́wọ́ tí mo ṣe wá sọ́dọ̀ yín lálẹ́ ìrìn rẹ̀. Yaruka. Báwo ni ìlera yín, ilé yín ń kọ́ tó rẹ̀ gbolẹ̀ ń gbé? Bí a máa padà wá yí farabalẹ̀ fún yín nìkan kékeré kan. Dúrà ní kò ṣe fún ọ. Ló máa gbé sókè jù báyìí. Up. Ló máa gbé sókè jù. Àwọn tí wọ́n ti ń fowó yẹn ràn wá lọ́wọ́ ní kẹ́ bá wa ṣàdúrà fún. Ọlọ́run á gbà wọ́n lẹ́nu. Ṣé gan mo dúpẹ́ o? Ṣé ìyá Ẹ̀rù àbí ayé àgbà o? Ìyá Ẹ̀rù ò ṣe o. Sanwó bíbá yìí ni àbówó fúnra rẹ̀. Wọ́n wo ni. Olè màmá gbà. Yes ma. Yes ma. Àmín. Àmín. Àpò ń gbé yìí. Àbẹ́yìn náà ń gbàwé ní mọ̀mọ́. Ẹ máa jẹun dáadáa o. Ẹ máa jẹun dáadáa kí ẹ máa sùn dáadáa. Ẹ̀gbọ́n báwo ni gbogbo ẹ̀ báwo lára? Sára ń ṣe yémúyémú. Ṣé kò sí ìṣòro kankan? Àwọn bọ́dà mi àti sísítà mi ń kọ́. Wọ́n wà lálàáfíà. Wọ́n wà ṣeun. Láàkó àwẹ̀ á kàn fún nǹkan kékeré kan. Ó lè bẹ̀m̀bẹ̀. Ẹ ṣàdúrà fún mi. Ẹ ṣàdúrà fún mi. Àwọn tó gbogbo aléwédé gbogbo onígbò ẹ̀ ní pé yóò pé.
ẹ máa súré bọ̀ lágbẹ́jọ́ báyìí nìkan báyìí ṣe ọlọ́run tó ṣe lè fún ẹ máa wá lé sa ọmọ wa pọ̀ ní àwa jẹun ọmọ wa ṣe ní àná. àwọn tó ń fi owó yẹn ràn wá lọ́wọ́ wà á dúpẹ́ lọ́wọ́ ọrú wọn. lọ́wọ́ bò wọ́n láṣìírí ọwọ́ àwọn ò ní kọ́ sálẹ̀ àwọn wọ́n bá ti kọ́ bá kò gbà ní lọ́nà wọn máa lé tí wọ́n á máa kù sí ọ̀nà ìṣayé ayé òní tí wọ́n rò wọ́n lè dá wọn sílẹ̀ wọ́n lè dí tí wọ́n mú lọ bí òkú ọlọ́run kò fún olùṣe kò ní ṣọ́kùn gbogbo bí ẹlẹ́bí dé tẹ̀ lóde ẹ̀ẹ́nì gba lẹ́tà bú wọn ní pé yí pé súré wá súré máa bọ̀ ẹ̀rọ ìdí ó ṣẹlẹ̀ sí ọdún ayọ̀ náà ṣe pẹ̀lú òkú ọlọ́run iṣẹ́ ọkọ̀ iṣẹ́ adékọ̀ iṣẹ́ òkú. ẹ̀yin bọ́dà mi ẹ máa lábẹ́ ẹ máa jayé orí yín wà ń bẹ̀. ẹ má dáwọn lámà àwọn àgbàlagbà náà wá rí àwọn àgbàlagbà náà wá rí. tó tún máa jẹ́ àtúnjẹ́ àti wá wo agbolé wa. ṣé ń jáde ni ẹnu ni òkè ìgbà tí mo rí pé jókòó ni mo ṣe ò pé má. ẹ pẹ̀lẹ́ báwo lè ṣe yín. ẹ wà gbé ká gbé. Pẹ̀lẹ́. Ṣé bí ìrìn tẹ́rìn yẹn ló fà á bí? À ń lọ káàkiri láti wo àwọn àgbàlagbà wa, pàápàá àwọn arúgbó wa, láti wo ipò wo ni wọ́n wà. Tó bá ṣe wá rí yín tẹ́ jókòó. Ó ṣe pọ̀ ó rẹ̀ mí gan-an. Mọ́tò ọdún yìí ọ̀nà gbogbo ló ti jáde tó má bì náà. Àbílẹ̀ wà ní tuntun má jọba ẹ̀mọ́ ní wáyé tó dé ìyànà tó kù lóṣù. Ẹ wá ń fẹsẹ̀ rìn bọ̀. Mo máa dé ilé yìí. Ibo ni ilé yín? Àgọ́ọ̀bà. Àgọ́ọ̀bà. Lórí òkè yẹn. Àgọ́ọ̀bà sí lọ. Ó sì jìnnà. Ṣé ó dé yànà gbòòrè? Ìyànà gbòòrè ọ̀kẹ́ bá ti lọ́ọ̀ bá ti lọ́ọ̀. Ṣá máa kọjá bí mọ́ṣáláṣí? Mọ́ṣáláṣí tuntun wọn kọ̀ ní Àgọ́ọ̀bà ni. Bọ́ọ̀ bá ti mọ́ṣáláṣí tuntun wọn kọ̀ ní Àgọ́ọ̀bà wa ni. Ìgbà ẹ̀kọ́ òkè ìpínlẹ̀ òkèlè yìí ló fẹ́ bí àjọ ìpínlẹ̀ yìí. Bọ́ọ̀ bá ti yàdí àná ìsàlẹ̀ ojú ọ̀nà. Ṣé ẹ máa ń tajà ni? Ẹ ń tajà. Ìgbà mo tún wà lẹ́la àti àpèjì ìtajà. Ìgbà tó ń ṣe tí wọ́n láti rí fún ọ̀sán. Ok, ojú ń Ìgbà tó gba ojú ìjàmbá kúrò ní ọwọ́ àpòjọ lọ́wọ́ àti ìgbà Pẹ̀lẹ́ màmá. Pẹ̀lẹ́ màmá. Ẹni nọ́mbà? Tẹlifóònù nọ́mbà? Bẹ́ẹ̀. Sweet pepper. Sweet pepper. Ṣé ìsìn báyìí ṣé ẹ máa wọ tẹ́tí bí bá ní dá ọkọ̀ dúró? Ẹ má fẹsẹ̀ rìn lọ mọ́. Ẹ má fẹsẹ̀ rìn lọ. Ẹ fẹ́ fẹsẹ̀ rìn lọ lẹ́bi jókòó rẹ̀ ní ṣe ní ara ní
ìsìn tó ti wá fún yín ní owó ẹ jẹ́ ká bá yín dá ọkọ̀ dúró ó gbé bẹ́ẹ̀ ká ìsìn ó gbé yín dàgbọ́ balẹ̀. Gbàgbọ́ balẹ̀ lọ. Àgbọ̀ balẹ̀ wà lọ́wọ́ kọ́ ẹ̀. ẹ má fẹsẹ̀ rí pé ẹ ti ara ti dára ọ̀gá. Ẹ fún mi lè kọ́. Ẹ kọ́ adìyẹ sí yẹ kí n fún ọmọ. Ẹ kọ́ Ẹ má wọrí nípa nọ́mbà mi. Nítorí ẹ̀ la ṣe béèrè pé ṣé àgọ́ ọ̀bà lẹ̀ ń gbé torí wọ́n tún sì lè gba àgọ́ ọ̀bà. Báwo la ṣe lè mọ́lé yín gangan? Ẹ kàn júwe ẹ̀ ẹni máa mọ bẹ́ẹ̀. Ẹ júwe fún mi ẹ júwe bí ẹ gbé fún mi. bàbá dé gàdé àgọ́ ẹ̀ mọ̀ gàdé bá tọ̀. Ẹ ṣe ti ní pé Bàbá máa ń jáde àpárí fún yẹn. Bàbá jáde àpárí fún yẹn. Náà bá ti débẹ̀. Bàbá yẹn ti gba àwọ̀ òṣì báyìí. bá ẹ máa gbọ́ ta ni pé a fẹ́ wọ mọ́tò níbí tí mo fẹ́ bá yín kó dá ọkọ̀ dúró bí ibo la máa pè ibo la ti máa bọ́lẹ̀ gangan tá a bá pàgọ́ ọba ibo la ti máa bọ́lẹ̀. Iwájú mọ́sálásí. Iwájú mọ́sálásí tuntun yẹn. Ṣé ibẹ̀ la ti máa bọ́lẹ̀ ṣé ó débi ilé wáyẹ̀sì ó dé ilé wáyẹ̀sì. Ilé wáyẹ̀sì. Bẹ́ẹ̀ ilé wáyẹ̀sì náà. ilé yín àti ilé wáyẹ̀sì ó wà wájú ara wọn. Ó wà iwájú ara wọn. Tá a bá débẹ̀ báwo la ṣe máa béèrè yín tó fi máa mọ̀ pé ẹ̀yin gangan là ń béèrè. Lẹ́bàá ti débẹ̀ gangan. Ẹ̀yà tí bẹ́ẹ̀ yẹlẹ́rọ ata kan líta. Yẹlẹ́rọ tó ń játa yẹn yẹlẹ́rọ tó ń játa. Bẹ́ẹ̀ni. Líta yẹn. Lẹ́bàá ti pẹ́ béèrè ìyá ọkọ̀ á pè ìyá ọkọ̀ wò sí. Ẹ pé ìyá ọkọ̀ rẹ̀ ò ní gà. Tá a bá wá débẹ̀ tá a bá bá ìyá tó ń jẹ́rù ata yẹn ẹ máa gbọ́ tá a bá bá wọn a lè má bá wọn bọ̀ ládùúgbò yẹn orúkọ wo náà mọ̀ yìí sí tó fi máa mọ̀ pé ẹ̀yin là ń béèrè gangan orúkọ wo náà máa ń pè yín bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń pè mí bẹ́ẹ̀ ni ní gbogbo. Àwọn kò ní ìyá rẹ̀ kò ní à ń gbọ́mọ̀ jù. Ìyá ó ń gbọ́mọ jó tàbí onígàrí. Tá a bá ti débẹ̀ àá tètè rí tá a bá ti dé ibẹ̀ ṣé kí n bá yín dá ọkọ̀ dúró ní ìsìn. Ẹ jẹ́ ká bá yín dá taxi dúró. Ẹ jẹ́ ká bá yín dọ́kọ̀ dúró. Bẹ́ẹ̀ àwa náà la máa mú yín bọ́lẹ̀ bẹ́ẹ̀. Abẹ́ máa ń gọ̀kadà. Ọ̀kadà wẹ̀. Ó yẹ dìde. Ọkọ̀ tẹ́kisí la máa dá dúró. Ṣé ẹbí ìfẹ́kẹ́ fẹsẹ̀ rìn lọ́mọ ni? Ẹ kí ìfowó yín dáadáa màmá o. Ọkọ̀ ti dúró. Ọkọ̀ ti dúró. Ẹ má rí ẹ má bọ̀ ẹ má bọ̀. Àwa fúnra yín la máa. Ẹ má bọ̀ wọ́n. Ẹ má bọ̀. Ṣé tó lè gba bíi? Ẹ ká bí oní taxi yẹn. Ẹ kọ́ reverse ẹ kọ́ bẹ̀ ọ̀ká bẹ̀ wọ̀n. Àkóyún 200 naira kẹ́ bá wọn já wọn sí iwájú mọ́ṣáláṣí tó wà lọ́sọ̀rọ̀. Ẹ ṣe àkóyún 200 Ẹ kàn á jókòó síwájú. ẹ má fún wọn lówó ok ẹjọ́ fún wọn ẹ bá já wọn sí. Ẹ má ọ̀rẹ́ ẹ má fún wọn lówó. Ẹ gbé gbábà yìí. Ibi kankan ni nítorí pé àti bọ́lẹ̀ ló bíríìjì wọ́n ṣe láṣẹ ní kọ́ńtà ní ẹ̀sùn. Yóò ní ká àbíyàwó gbọ́mọjó. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́. Ẹ má ṣe yọ lọ. A máa béèrè yín. Bí Ọlọ́run bá ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀dá láyé yóò máa dàbí pé òun nìkan ló mọ̀ ọ́n ṣe ṣá ṣùgbọ́n nígbàkigbà tó bá wà nípò tó ń dẹ̀ ọ́ lọ́rùn bó sì ń kù díẹ̀ káàtó máa wẹ̀yìn wò láti máa rántí àwọn tó jù lọ nígbàkigbà tó bá ń wo àwọn tó jù ọ́ lọ máa rántí àwọn tí wọ́n ti jù lọ
nígbà tó bá wojú èyìn tó rí àwọn tó jù lọ kí ló yẹ kó o ṣe nígbà tó bá rí àwọn kan tó dàbí pé ìgbé ayé tiẹ̀ sàn ju tiwọn lọ kí ló yẹ kó o ṣe ó yẹ kó hùwà ọmọnìyàn ọmọlúàbí nípa nínáwó orí sí wọn ṣé ká má tanra wa jẹ kò sí ní tó burú bẹ́ẹ̀ lóòótọ́ bí èèyàn bá ń kówó fún pásítọ̀ àtàfà ẹni ṣùgbọ́n o àwọn kan tẹ́bi ń pa tí wọn ò nírètí ohun tí wọ́n máa jẹ bó o bá náwó sírú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò ṣàǹfààní o bí ìwọ bá ṣe tiẹ̀ tẹ́lòmíì náà ṣe tiẹ̀ ìṣẹ́ àtòṣì á dínkù nílẹ̀ wa ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́lé tí mú kọ́pọ̀lọpọ̀ òṣìwà o ìyẹn á dínkù nílẹ̀ wa gbogbo ọmọ Yorùbá pátá tẹ̀ ń ṣùgbọ́n mi ẹ ṣeun o torí pé ẹ̀yin lọ́lọ́run lò fún mi láti fi tanná wá àwọn tí wọ́n wà nínú ìpèníjà tí wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ ṣe wípé ẹ ń yọ àwọn kan kúrò nínú ìbànújẹ́ ẹ ń dẹ̀rín pẹ̀kẹ́ wọn títí ayé ẹ ò ní sọkún ẹni tó lómijé lójú Èdùmàrè ó nu omijé yín nù kúrò lójú yín fún bẹ́ẹ̀ tí ń fowó yín ṣàtìlẹ́yìn fún iṣẹ́ rere. lọ́wọ́n bó dán lọ. ẹ á sọ bó lẹ nílẹ̀. bó lẹ nílẹ̀. ẹ pẹ̀lẹ́ bàbá tẹ ara ń lókun ara ti yémúyémú àbẹ́yìn náà ń gbàwẹ̀ ni ebu lẹ lọ bàbá ẹ fẹ́ wá nǹkan rà jẹ ní. Láfẹnwá jìnnà ṣé wàá fẹ́ fẹsẹ̀ ní Láfẹnwá ni. àgbà ti dé bàbá bákan ṣe rí yín bá ṣe ń bọ̀ tá a rí yín ló jẹ́ ká dúró pé àwọn àgbàlagbà ti ń lọ yìí níbo ni wọ́n ń lọ ìdí nìyẹn tí dúró. Mi ò ní fẹ́ kẹ́ fẹsẹ̀ rìn kẹ́ gbé taxi Gbogbo la ń gbé gangan bàbá. Ọ̀nà Jàyè. Ẹ tọ́jú owó yín dáadáa o. Gbogbo la ń gbé. Ọ̀dọ́ bọ̀dá yín lẹ̀ ń gbé. Àwọn ọmọ yín wá ń sọ. Níbo náà wà? Wà lọ́dọ̀ ìyá wọn. Iṣẹ́ wo lè wá ń ṣe ṣẹ́ṣẹ́ ṣiṣẹ́? Ẹ máa ń gba àgbàro. Iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́? Àgbẹ̀. Oko yín wá ń kọ́? Gbọ́lẹ̀ tí ń dáko? Àgbẹ̀ ìjà. Kí wá ló dé tí ẹ fi kúrò lóko yín? Àbúrò yín ló mú yín kúrò? Ẹ pẹ̀lẹ́ èyí kò sáà sí ìṣòro ara ṣe dáadáa. Ọwọ́ ẹ̀yìn ń dùn yín ó lè jẹ́ iṣẹ́ okun yẹn ló máa fà. Ẹ pẹ̀lẹ́ tá a bá fẹ́ wá yín wálé ibo la máa wá yín sí báyìí. Bóòlù àti máa dé bẹ̀. Ẹ ní fóònù gan. Nọ́mbà yẹn. Ṣé ẹ mọ nọ́mbà yẹn lórí? Ẹ mọ̀, ok. Ṣé wàá lówó lórí nọ́mbà yìí báyìí o? Ẹ lówó lórí o. Nọ́mbà yín ni ó máa ń wò. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. Ṣé ọ̀nà òkè bíyá báyìí ni ilé yín ní ìbò nílé? Ṣá máa yà sókè bíyá? Ṣé ọ̀nà NTA ni? Ṣé ọ̀nà NTA?
ṣé ní ìgbòrè àbí ó. ìyànà bíbá yìí gangan. ṣó débi mọ́ṣáláṣí tuntun. ìyànà àwọn fáìtà bíi ìyànà àwọn fáìtà bíi. báwo la yìí máa mọlé wọn bẹ. àléhùn àgbélé lọ́dọ̀ wọn tẹ́ bá sọ pé ẹ̀ ń béèrè wókòwòkò. wókòwòkò. ṣó débi ilé àwọn fáìtà bíi tí fáìtà bíi ṣe orí fún bẹ́ẹ̀ kò dé ìyànà. wà á gbélé ẹ̀kọ́ já síra wọn náà. ẹgbẹ́ wọn ló ń jẹ́ wókòwòkò. ilé ẹlẹ́mùdì ṣó délé ẹlẹ́mùdì. ẹ mọ ilé tó pè ní ọlọ́wọ̀. mo mọ bẹ́ẹ̀. tẹ́ bá dé ní ọlọ́wọ̀ fún wọn. tẹ́ bá ti ní wókòwòkò. sáwọn ni wókòwòkò. Eégún wọn ni wókòwòkò kì í ṣe ohun gangan. Eégún ni wókòwòkò. ó dà kára ló máa fi. ẹni kọ́ wà lọ́wọ́ wa dẹ́. ẹ wo bí. ìyàwó ẹ̀ ló tẹ̀ lẹ́yìn. Wókòwòkò wa kọ́ wa lọ́lẹ̀. ìyá ẹ fi wọn lẹ̀ jẹ́ kó máa lọ. ẹ máa lọ. wọ́n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn. Ẹgbẹ́ máa ṣe. bàbá aládùúgbò ni kò sí àlá. ẹ ṣe gan ni báwo tí ẹ mọbi kankan ẹ̀yin tẹ́ mọ ìlú tẹ́ sì mú wa káàkiri a dúpẹ́ fún táìmù yín tẹ́ fi sílẹ̀ fún wa ṣẹṣẹ lè fi àsìkò yín sílẹ̀ láti mú wa lọ sọ́dọ̀ àwọn tí ẹ̀yin mọ̀ bí kí wọ́n nílò ìrànlọ́wọ́ láyìíká yìí ẹ ṣe gan ni. inú mi dùn ẹ ṣe a dúpẹ́ lọ́wọ́ yín ohun tẹ́ ẹ ṣe nǹkan òwúrí ló jẹ́ torí pé ọmọ ìlú ìlú ọmọ inú ìlú Àgọ́kà yìí ni ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ gbé wá yìí àánú ni tó lè jẹ́ pé àwa tá a jọmọ fún wọn a lè ṣe ṣùgbọ́n ẹ̀yin dẹ̀ ronú láti ṣe Elédùmarè bá wa ràn lọ́wọ́ lágbára Olódùmarè gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé ọwọ́ àánú tẹ́ ń gbé sọ́tún tẹ́ ń gbé sósì àtẹ̀yìn àtàwọn tó ń ràn yín lọ́wọ́ Elédùmarè á san yín lẹ́san dáadáa padà Àgọ́kà ni orúkọ mi tí a wà. àgọ́ pọ̀ nílùú Abẹ́òkúta a ṣe kúrò lágọ̀ọ́ ọba náà ní ìsẹ̀yìn kí ni ìtumọ̀ Àgọ́kà ṣé ń ṣèkà lágọ̀ọ́kà ni ẹnìkan kọrin kan ní Àgọ́kà òye kà orí ọlágọ́ọ̀kà. wọn ò ṣèkà ní àgọ́ ìkà èèyàn ló ń jẹ́ àgọ́ ìkà ẹni tí à ń pè ní ìkà yẹn ìkàmọ̀kù alájà lòún jẹ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá kọ́kọ́ dèlù òun ni wọ́n ní oúnjẹ olórí ìlú bí wọ́n ṣe máa ń sọ pé aba aládé aba kinní kan wọ́n máa ń sọ pé àgọ́ bí táwọn èèyàn ń pa táwọn èèyàn ń wà wọ́n ṣe tán tẹ̀lé wọ́n pàgọ́ sí bẹ́ẹ̀ ni ló fi ń pè ní àgọ́ ìkà èèyàn tó jẹ́ àgọ́ ìlú ondo máa dá lóhùn èèyàn tó ń jẹ́ ìkà yẹn àpèjá orúkọ ẹni ìkámọ̀gún aláàjà òun ló kọ́kọ́ tẹ ilẹ̀ ibi ìdó gbogbo àwọn èèyàn tó ń wá lọ́tún tó ń wá lọ́sì tó ń wá àní ní ara Àgọ́kà mi anísàlẹ̀ òkú àní ìdí ọparun anísàlẹ̀ ọlá gbogbo àwọn ọbẹ̀ lápapọ̀ lọ́wọ́ tó bá ti wá fẹ́ sọ wọ́n ní à ń lọ sí àgọ́ ìkà torí pé ó jẹ́ ìkámọ̀gún yẹn òun ló ní ilẹ̀ ìkámọ̀gún aláàjà òun là pèjá ẹ̀ ìkámọ̀gún kì í ṣe ìkà ìkámọ̀gún bẹ́ẹ̀ ni aláàjà ó jẹ́ jagunjagun ló ṣe máa ń pè ní ìkámọ̀gún aláàjà àpèjá orúkọ ẹ̀. ìkà wọ́n pè títí tí tó wá ń dàbí ìkà. bẹ́ẹ̀ni kì í ṣe kà. àgọ́ ìkámọ̀gún aláàjà àpèjá ènìyàn làwọn èèyàn pè ní àgọ́ ìkà. Àgọ́kà nílùú Abẹ́òkúta ìṣègùn ní kí lórúkọ yìí sá. orúkọ mi ni Adékúnlé Adélàní tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ọmọjọ Ìgbò bàbá onípátá. bàbá onípátá bó onípátá ṣe yẹ. Ọlọ́run ló mọ orúkọ yẹn wá. pátá. bẹ́ẹ̀ nítorí òṣèré orí ìtàgé ni bẹ́ẹ̀ ni mo sì jẹ́ adẹ́rìn-pòṣónú mo ṣe jẹ́ ni. inú mi dùn láti bá yín pàdé lénìí inú mi sì dùn fún bí ẹ̀yin náà ṣe nífẹ̀ẹ́ láti ran àwọn èèyàn lọ́wọ́ tẹ́ ẹ gbọ́ pé a fẹ́ nawọ́ ìrànwọ́ sáwọn kan ẹ sọ pé ó yá o
iye báyìí lèmi ó gbà kí n tó mú yín káàkiri o. ẹ mọ̀ pé ẹni tí àánú bá wà ní ara ẹ̀ àbí táàánú bá wà lójú ẹ̀ tí ò bá ní ìkápá àti ṣe tó bá rí ẹni tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ dìde ìrànwọ́. Wọn àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní pé èèyàn bá lówó ó gbọ́dọ̀ láàjò. Mi ò lówó ṣùgbọ́n mo ní àjò. Kódà bínú mi ṣe dùn tó bá jẹ́ pé mi náà tún ní nǹkan kan lọ́wọ́ nígbà tẹ́ sọ pé owó yẹn ó ti fẹ́ẹ̀ bùṣe mi ò bá fi kù. Torí kódà mo lè fi ara mi lẹ̀ tó jẹ́ pé ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà àti àkókò tí ẹ bá ti fẹ́ ṣe irú nǹkan báyìí tó jẹ́ à ń nawọ́ sí àwọn arúgbó, àwọn tí nǹkan ò tó fún, àwọn tó kù díẹ̀ káàtó fún tí wọn ò lè jẹun ẹ̀mẹ́ta dángájíá. Tẹ́ ẹ bá ń pè mí kò sí kí n wà níbi iṣẹ́ òòjọ́ mi màá filẹ̀ torí ó wù mí kémi náà máa ṣàánú. Inú mi dùn sí ṣíṣe àánú ló fi jẹ́ pé ara mi ń yá. Kódà mi ò tí ì ṣinú bí mo ṣe wáyé àlùkòríàn mo gbà wò. Aago méje sì ti kọjá. Jàbọ̀ inú mi dùn orí ń ṣí mi bíi pé kémi náà lówó mo wá ń fi àsìkò yìí àti àwọn onídùúdùn ọlọ́rẹ tí wọ́n kówó fún yín àti ìrànwọ́ tẹ̀yìn náà tẹ̀ ń jáde sí àwọn èèyàn torí ọ̀pọ̀ èèyàn náà máa fi ṣẹ́rán tí ò ní jẹ dáadẹ̀ máa sọ fún wọn tó ẹ̀ bí wọ́n bá fi ṣẹ́rán yín tẹ̀ bàjẹ́ kò sí nǹkan lè ṣe sí torí wọn ò lè mọ̀ torí tẹ́ bá ń ya fọ́nrán àwòrán tẹ́ ń lọ fi jíṣẹ́ fún wọn wọn á máa gbà bẹ́ẹ̀ náà ni àmọ́ Ọlọ́run ò ṣe ti yín bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ ní rí àpadà sí aburú tó máa jẹ́ kí ẹ dà bẹ́ẹ̀. Àmín o, àmín. Ìgbàkigbà tí ń bá wà níbi iṣẹ́ òòjọ́ mi tó jẹ́ eré orí ìtàgé tẹ́ bá pè mí máa jẹ yín torí inú mi dùn lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú tọ́lọ́run fi yí mi ká káàkiri orílẹ̀-èdè àgbáyé, Germany, Brazil, US, UK, France àti bẹ́ẹ̀ lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni tí Ọlọ́run ń lò yín láti fi máa tu àwọn èèyàn mi nínú, tí ẹ fi ń tu àwọn èèyàn yín nínú torí èèyàn yín ni wọ́n, èèyàn mi ni wọ́n, èèyàn wa ni wọ́n jẹ́. Ṣé ti àwọn tí wọ́n nípèníjà tá ń lọ bá ni àbí táwọn agbègbè tí wọn ò ti lómi tí ẹ ṣomi fún ẹ̀yin lẹ ṣe kì í ṣe mi àbí àwọn arúgbó àti bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé o, mo mọ oore o, mo mọ rírì ìfẹ́ tẹ́ ẹ ní sáwọn èèyàn wa. Ọlákúnlé Fásùgbà ló tọ́. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù, ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára, látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáàdì kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà, Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí?
màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ jésù iná ọlọ́run kò jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tólúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yàn lórúkọ jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà fún ọ nọ́mbà yẹn rẹ o orí whatsapp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ní +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ olúwa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù stay blessed in jesus name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.